Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀làbọ́rú ẹ̀làbọ́yè wọ́n fi kí gbogbo ẹ̀yin adáhùn ṣe pátápátá. Ìkẹ́ Olúwa, ògo Olúwa, ìbùkún Olúwa kó máa bá gbogbo ẹ̀yin ẹlẹ́sìn ìgbàgbọ́ lápapọ̀. Èmi ọmọ yín náà ni o, ọmọ ọ̀dọ̀ àgbà. Òní mo tún dé ní òní, èmi láwọn mọ rí, èmi ní mo wá láṣẹ Elédùmarè ò ní dá wá tì. Ìkànnì yìí ò ní dáwóró. Mojúbọ́ lọ́wọ́ alára, mojúbọ́ lọ́wọ́ àjẹrò, mojúbọ́ lọ́wọ́ ọ̀ràngún ti ilé ìlá, mojúbà lọ́wọ́ ẹ̀yin àgbàlagbà. Ẹ̀yin ìyá mi òṣòro mọ̀rìngá panumọ́wàgùn lókìkí òru. Ẹ̀yin ni ìyá arógbasọmọ́kànlẹ̀. Òsàlànsóló òṣòlóńsálá ìyá mi òṣòro mọ̀rìngá. Mojúbà lọ́wọ́ yín o, ẹ jẹ́ kójú mi ṣe o nítorí àdáṣe ní wọn mọ ìbà gbọ́dọ̀ àwọn ọmọ ènìyàn. Ẹ̀wí ayé ẹ jẹ́ kí n rí wí, ẹ̀gbà ọ̀run ẹgbà lẹ́nu mi nítorí wípé àdáṣe ní wọn mọṣẹ́ ìbà gbọ́dọ̀ àwọn ọmọ ènìyàn ni mo sọ. Ọmọ yín náà ni ọmọ ọ̀dọ̀ àgbà, mo bá ẹ̀yin ènìyàn mi mú àṣírí ìwúlò ewé bomubomu. Àṣírí ìwúlò ewé bomubomu tí àwọn oníyìnbó ń pè ní sodium apple leaf. Àṣírí ìwúlò ewé bomubomu mo bá yín mú wá ní òní. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó mọ àṣírí ńlá tí Elédùmarè fi sí ara ewé bomubomu. Àṣírí tọ́lọ́run fi sí ara ewé bomubomu yìí ó pọ̀ gidi gan fá tó jẹ́ wípé ó ní ìwúlò fún àwọn ọmọ ẹ̀dá ènìyàn nílé ayé. Kódà níbi tí ó lè dé, àwọn Fúlàní a tún máa lo ewé bomubomu yìí láti fi ṣe wàrà òòjọ́ wọn. Táwọn Fúlàní ò bá rí ewé bomubomu yìí, mi ò lérò wípé wọ́n lè ṣe wàrà òòjọ́. Ara àṣírí kan náà nìyẹn. Màá fún yín ní àṣírí ewé bomubomu fún àwọn iṣẹ́ ọlọ́kan-ò-jọ̀kan. Àwọn iṣẹ́ ọlọ́kan-ò-jọ̀kan. Àṣírí bíbò ni o, ìgbéga lẹ́nu iṣẹ́ ni o, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Màá fún yín. Bó ni a ṣe ń lo ewé bomubomu tí à ń wò lójú móhùnmáwòrán yìí. À ń lo ewé bomubomu yìí fún àṣírí bíbò owó. Àṣírí bíbò owó. Bó la yẹn a ṣe ń lò fún àṣírí bíbò owó. Ẹ jẹ́ kí a lọ sí ibi tí wọ́n bá gbin kinní yìí sí. Ẹ jẹ́ ká lọ tọrọ rẹ̀ pé ẹ dákun, mo fẹ́ já ewé yìí, ẹ dákẹ́ fún mi. A gbọ́dọ̀ tọrọ rẹ̀ ní o. Tá bá fẹ́ kó mú owó wá dáadáa fún yín. Bí mo ṣe sọ, a gbọ́dọ̀ lọ tọrọ rẹ̀. Kò ṣe pé ẹ kẹsà dédé bẹ́ẹ̀ ò lọ já. A gbọ́dọ̀ lọ tọrọ rẹ̀ ni. Ẹ lọ síbẹ̀ ní ẹ dákun, ẹ bùn mí ní ewé bomubomu díẹ̀. Tá bá ti gà láwọn yín pé ẹ lọ já. Ẹ bá mi já ewé yìí, ẹ bá mi já 16 tàbí 8. 16 tàbí 8. Bó ẹ jẹ́ ká dúró lórí 8. Ẹ wá bá mi ra ẹyin àgíríkì kó jẹ́ 4. Ẹ bá mi tò ewé yìí 4, ẹ bá mi tò tẹ́lẹ̀ inú ìsasùn tuntun tẹ́nìyàn kò tí lò rí. Ẹ kó ẹyin yìí 4 lé lórí, ẹ da 4 yòókù bò, ẹ gbé sórí iná láì fi omi sí. Lẹ́yìn wákàtí díẹ̀ yóò ti jiná. Ẹ jẹ́ ká sọ lórí òṣùká kan, ẹ jẹ́ kí a bó èpo ẹ̀. Ẹ jẹ́ ká wúri owó sí, ẹ jẹ́ ká jẹ. Pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè, àṣírí wa yóò bò. Lọ́nà kọ̀nà ní tested and confirmed ni. Ẹlẹ́ẹ̀kejì, ìta ń lò fún lẹ́lẹ́ẹ̀kejì, à ń lò fún ohun mọ̀. Ohun mọ̀. À ń lo ewé bomubomu yìí, à ń lò fún ohun mọ̀. Allah akbar kebira. Bó ni a ṣe ń lo kinní yìí fún ohun mọ̀. Ẹ bá mi já ewé yìí, ẹ bá mi já 9 rẹ̀. Ẹ má jẹ́ kó lu o. Ẹ bá mi mú ẹyin òróró, ẹyọ kan tó mọ́ dáadáa. Ẹ bá mi fi ewé yìí, ẹ bá mi fi kọ́fà ewé 9 yìí, ẹ bá mi fi kọ́fà ẹyin òróró dáadáa. Kẹ́yin òróró kó wà nínú ẹ̀. Ẹ dá fi okùn kan, ẹ dá fi só, ẹ gbé sórí àrò. Ẹ má gbé sórí àrò kẹ́yìn gbígbà tí yẹn bá yan bọ̀lì tàbí yẹn tá àgbàdo. Kẹ́ mọ yí padà. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ àti jìnnà, ẹ bá mi mú ẹyin yìí. Ẹ bá mi sọ bẹ́ẹ̀ sí fẹ́ kó máa ṣiṣẹ́ sí. Tó di pé ẹ máa fi ẹyin yìí sínú ewé yìí. Ẹ kọ́kọ́ dà níyàn bẹ́ẹ̀ ṣe fẹ́ kó ṣiṣẹ́ sí nípa ohun mọ̀.
ẹ dà náà rẹ̀ sí dáadáa kẹ́ tó fi síbẹ̀. Lẹ́yìn ìgbà tẹ́ bá ṣe tán ẹ bá mi mú ẹ bá mi jẹ iṣẹ́ ọmọ tó dájú náà ni. Ẹlẹ́ẹ̀kẹta à ń lò fún iṣẹ́ àpamọ́wọ́ owó. Àpamọ́wọ́ owó. Bó la ṣe ń lo iṣẹ́ yìí fún àpamọ́wọ́ owó yálà èèyàn tí mo ń lówó lọ́sì mọ bí ṣe mọ náà tí ẹ pé ó lè lówó lọ ṣùgbọ́n kò ní mọ bówó náà ṣe ń jẹ́. Ẹ lọ bá mi lọ sí Ige Bonubomu yìí, ẹ bá mi fi ọwọ́ ẹ bá mi fi pa ọwọ́ méjèèjì yín ẹ bá mi fi pa èso rẹ̀ ní o. Ẹ bá mi mú lọ sí ilé, ẹ bá mi mú ọ̀kọ̀ àtàrí kan ẹ bá mi fi jó papọ̀ dáadáa, ẹ bá mi fi sí gbẹ́rẹ́ yípo ọ̀gọ́rùn ọwà méjèèjì. Láṣẹ Lédùmarè àpamọ́ owó tó kọ̀ǹfàmù ni. A tún ń lo iṣẹ́ yìí à ń lò fún iṣẹ́ májèlé. À ń lò fún iṣẹ́ májèlé. Báwo ni a ṣe ń lò fún poison, anti-poison bó la ṣe ń lò fún. Ẹ bá mi lọ sí Ige Bonubomu yìí gan náà ni. Ẹ bá mi fi ọwọ́ ọ̀tún ẹ bá mi fi gbá igi rẹ̀ mú sálẹ̀. Ẹ bá mi fi ọwọ́ òsì ẹ bá mi fi pa èso orí ẹ bá mi fi pa pó lẹ́ẹ̀kan náà. Tẹ́ bá ti bá mi fi pákó tán ẹ bá mi mú lọ sí ilé, ẹ bá mi mú àtàrí ẹ bá mi kì bọnú ẹ̀. Tẹ́ bá ti bá mi kì bọnú ẹ̀ tán ẹ bá mi fi sínú kinní ẹ bá mi jó. Ẹ jẹ́ ká gbìyànjú, ẹ jẹ́ ká sí gbẹ́rẹ́ sí ọwọ́ méjèèjì tàbí ká sì sí ọrùn wa yípo. Pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè tá bá sì sí ọrùn wa yípo, tá bá jẹ poison a ò pọ̀, tá bá sì sí ọwọ́ wa yípo, tá bá mú nǹkan tó jẹ́ poison lọ́wọ́ nǹkan náà jábọ́ á fọ́. Bẹ́ẹ̀ ni bó ṣe jẹ́ ni mo sọ fún yín yẹn. Bó ni àti tó ń gbà lo ewé Bonubomu ẹ̀yin ènìyàn mi, à ń gbà ń lo ewé Bonubomu yìí fún iṣẹ́ ẹni tí ń jẹ oúnjẹ ojú oorun. Ẹni tí ń jẹ oúnjẹ ojú oorun. Báwo ni ẹ ó ṣe bá mi lò? Ẹ bá mi lọ já ewé Bonubomu yìí, ẹ bá mi já mẹ́ta. Ẹ bá mi mú epo pupa ẹ bá mi fi ra iwájú àtọ̀tún àwọn ewé mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí. Ẹ bá mi lẹ̀ papọ̀ mọ́ra wọn. Ẹ gbé sínú ìsasùn, ẹ fi orí ẹ̀ lùlú ẹ fi sí lórí, ẹ fi àtàrí àjà ẹ fi sí lórí, ẹ bá mi jó papọ̀. Tẹ́ bá mi jó tán ẹ pò mọ́ ọṣẹ, ẹ jẹ́ kí ẹni tí bá ń làlákàlà yìí tàbí tí ń jẹ oúnjẹ ojú oorun yìí ẹ jẹ́ kó máa fi wẹ̀ tó bá di àṣálẹ́. Ẹ̀yin ènìyàn mi, ìwúlò tá ń lo Bonubomu yìí ó pọ̀ gidi gan ṣùgbọ́n kí fọ́nrán fídíò yìí má lè pọ̀ jù. Ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ní ṣókí tó lọ ní ṣókí bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ oge bó ṣe rí nìyẹn. Màmá yín náà ní ọmọ ọ̀dọ̀ àgbà, ẹ má lọ like, ẹ má lọ subscribe, ẹ má lọ share rẹ̀. Ewé a máa jẹ́ fún gbogbo wa. Mo tún padà bọ̀ láṣẹ Elédùmarè, èmi lẹ́ ò mọ rí, èmi lẹ́ ò mọ gbọ́, ayé ò ní mú wa, ọ̀tá ò ní fi wá ṣe ẹlẹ́yà.